tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. mo ní nǹkan pàtàkì láti ṣe. bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. táwa mú ìrù ẹkùn tàfi lájà lọ́wọ́ Jane ẹ̀jẹ̀ aṣọ gidi gan. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. mi ò sọ pé bàbá ẹ burú o ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òfin. ẹ dákun èmi lọ́kàn délọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́ ṣé ti tébùlù tí wọ́n ní àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. Orúkọ mi ni Dr. Jane aláìlera ni mí. a ṣèbà fún Elédùmarè ọba dákẹ́dájọ́ ògbéni níjà kẹrù ó bo níjà ọba òkìkí ọ̀kàkà ọ̀kàkà òkìkí ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé kábíyìn òsì Elédùmarè. Adédoyin Kókọ̀yí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀ kọ̀ọ̀kan ìkan mímu ìkan ìmu ọmọ aládé 16 bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè. Ètò yín ètò gbajúmọ̀ òun ni mo gbé wá fún yín lénìí. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ bá mi pe àwọn tí wọ́n sí nítòsí. Ẹ jẹ́ kí olóko kọ́kọ́ dé ẹ jẹ́ kí ẹni tó rodò kó máa padà bọ̀ nílé ní kíákíá nítorí pé Adédoyin ti gbé oyin dé Adédoyin ti gbé adùn dé Adédoyin ti gbé gbajúmọ̀ dé. Lórí ètò lénìí àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí láti máa wò ní gbogbo ìgbà ni wọ́n òǹṣeré tíátà ni wọ́n jẹ́ àmọ́ tí wọ́n tún ṣe bí ẹni fẹ́ yàtọ̀ díẹ̀ ẹ̀ ń wò pé kí ni mo ń sọ. Kọ́lọ́hún ṣàánú mi lórí ètò yìí lénìí òun ni ìdí ni pé ẹ wò ẹ jẹ́ ń dákẹ́ ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ẹ wá nǹkan fìdílé ẹ má lọ síbì kankan nítorí pé ètò tèmi ó kí pọ́pọ́ àlejò mi ẹ máa wọlé bọ̀. èmi ẹkùn ọjọ́ mẹ́ta ìjọ kan pẹ̀lú. ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀. ẹ ṣé gan ma. inú mi dùn láti. ọkọ máa dáwà náà ni akọjá abirùn òsì lẹ́sẹ̀ tó o lè dáwà sí bíbá kó má mẹ́mi dání ó dẹ̀ mọ̀ mí o ọmọkùnrin yìí obìnrin tó wá mi débi ó mọ̀ mí dáadáa ó tún wá mi débi tó o lè dáwà sórí ètò gbajúmọ̀ ẹ ṣé jàre bọ̀dá tí yóò ní bàjẹ́ ẹ kú jókòó jàre. ṣé ilẹ̀ gbé ṣé àwa fún yín tó lọ yín ṣe sọ fún mi ṣé kí mo tún wá nǹkan mi wà ṣé o lè dáwà síbẹ̀ kó o kò má mú mi dání ṣé wọ́n nìkan ló gbajúmọ̀ èmi ò gbajúmọ̀ wọ́n pè mí ní. wọ́n pè onírìn tó lè pọ̀ kọ́kọ́ má pè ìyàwó kò possible wọ́n ní what gods are joined together ni no gbajúmọ̀ kan put asunder. kò sí àsọdà ń bẹ wọn kàn wò pé gẹ́gẹ́ bí olórí ẹbí kọ́kọ́ báyìí olórí ẹbí alábòsí ni ẹ́ ó dà ẹ má bínú ìyá wa ẹ ṣé inú mi dùn láti gba ẹ̀yin náà lálejò lórí ètò lẹ́nu. ṣé tó ṣayé mi dà nìyẹn kí n tó fẹ́ mo sọ̀rọ̀ ajé léyìí lọ ó ń jò mí mú báyìí ni. ìwọ yọ̀kẹ́ àwọn tó mọ̀ pé ó yọ̀kẹ́ ò dẹ̀ yọkùn. kó tó débi ọ̀hún pé ara mi wálẹ̀ bp mi ti high báyìí. ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ kò sí bẹ̀rù fọmọ Ọlọ́run ìyàwó ẹjọ́ ẹ bá mi fi wọ́n lọ́kàn balẹ̀. obìnrin dáadáa máa lọ. orí mi tún ti lọ o ètò fi ń pa mí náà nìyẹn. ẹ yọ lólùfẹ́ ètò gbajúmọ̀ ẹ̀ wá rí nǹkan báyìí mo sọ fún yín pé lénìí kọ́lọ́run ọba kó ṣàṣàánú mi ni kó bá mi tukọ̀ ètò yìí láti bẹ̀rẹ̀ yìí títí dópin. àmín. ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i. Yes, ma'am. inú mi dùn láti gba ẹ̀yin méjèèjì lálejò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kéde dárúkọ yín fún wọn. orúkọ tèmi ni Dunni Badu tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Mrs Kogberegbe ẹ káalẹ́ o ẹ kú àmì ẹ kú lé o ẹ kú kalẹ̀ o ṣàlàfíà ládé báyìí o ẹ̀dẹ̀kú fẹ̀tẹ̀ ní sí wa o. olùwà ṣe ó yá ẹ̀yin kọ́. orúkọ mi ò kú pé méjì Ọlákànlú Ọlánrewájú Adébùkọ́lá ẹ ṣé gan-an tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí wa o Mr Kogberegbe lásán ó tán. ó tán kò jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́jọ́ ni. a ní ẹ máa jà ẹ kàn tí ẹ wọlá tèmi kẹ wọlá ètò yìí kẹ́dẹ̀ wọlá ti àwọn olólùfẹ́ yín nílé kẹ́tì ẹ̀kan tí ẹ máa jà kẹ́ dì mọ́ra yín tá a máa fi parí ètò yìí
dídì mọ́ sí. lélẹ́yìí. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àǹtí Dùnní. báwo ni kékeré yín ṣe lọ ọmọ ìlú wo ni yín lákọ̀ọ́kọ́ báwo ni kékeré yín àwọn iléèwé wo lẹ lọ. mo jẹ́ ọmọ bíbí ìlú Ajílété ní Ogun State Ajílété Ẹ̀gbádò bẹ́ẹ̀ náà mo ti lọ sí primary school and Sarodin primary school Ajílété mo lọ sí Yewa high school Ajílété yẹn náà ni mo lọ èmi nìkan lóbìnrin nínú ọmọ ìyá mi àwọn obìnrin mo ní ẹ̀gbọ́n obìnrin ọkùnrin méjì mo ní àbúrò ọkùnrin méjì so kékeré náà ò fi bẹ́ẹ̀ ó rọ̀ díẹ̀. kọ́lọ́n bá wa ṣàánú kó bá wa. àwọn nìkan lóbìnrin kéèyàn bí ọmọ kó yẹ kó ẹnìkan lóbìnrin bẹ̀ ẹ mọ̀ pé kò ń ṣe ọmọbìnrin lásán. wọ́n ṣe lásán. Ọlọ́run ṣàánú mi ní. ó dà ẹ̀yìn kọ́. àbígbẹ̀yìn lèmi Owódé ni wọ́n bí mi sí Yewa yẹn náà tún ni. Yewa yẹn náà ni a lọ sí primary school ní Owódé Yewa yẹn náà community primary school tẹ́ ẹ̀ bá wà tí ì fi Elékùté sẹ́yìn ẹ̀ kò tí ì pè. kò tí ì pè Elékùté community no primary community primary school kọ́má Elékùté ẹ ṣe àwa lọ sí Owódé secondary school ká tó wá sí polytechnic ìyẹn Lagos State Polytechnic. kí lẹ wá lọ kà ní ti ilé. mass communication ni NDHND gbọ̀gbà tá a wá sọdá sí ẹ̀yìn lọ́hùn nǹkan mi làtún lọ kà. kí ni nǹkan tẹ́ tún lọ kà lọ. internet marketing àti media marketing gbogbo ìṣá lọ papọ̀ tó yà mọ̀ pé ibẹ̀ ni gbogbo ayé ń lọ ń sìn ibẹ̀ láti ṣe yẹn. Olúwa ṣeun. secondary school mi náà fọ́dà torí mi ò sọ̀rọ̀ tèmi tán báyìí kó tó já lu. ọ̀rọ̀ mi lè lọ fẹ́ ẹ má bínú bólẹ̀ tún wà lọ lẹ́yìn ìṣẹ́gun. èmi náà lọ sí Kwara State Polytechnic mo lọ study marketing wọ́n á padà wá sí Lagos State Polytechnic yìí náà mi náà wá parí HND mi fún marketing. gbèyè tó kà náà kíṣì náà ni. èdè yìí tọ́jà. no mo kàn sọ ni tó bẹ́ẹ̀ bá kàwé kíṣì kan náà fẹ́ end up sí ni. ta ló sọ bẹ́ẹ̀ fún yín. boardroom àgbọ̀ ṣáàsì ní boardroom. tẹ́yìn bá kò ń bẹ lálẹ́ yìí ṣe tó bẹ́ẹ̀ kẹ́ máa ṣoúnjẹ lé. ẹ̀yìn di dandan. ìyẹn di dandan. kò tó bẹ́ẹ̀ láti lé mi sí bedroom torí mi gan fẹ́ wà ní boardroom. òwò wọ́n mọ̀. iṣẹ́ tá a mọ̀ yìí tẹ̀ ń ṣe yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àǹtí Dùnní òṣèré tíátà òun la mọ̀ yín sí báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ nítorí pé nǹkan tẹ́ ẹ lọ kà ní àwọn iléèwé tẹ́ ẹ lọ kò fara pẹ́ nǹkan tí ẹ ti ẹ̀ ń ṣe tá a mọ̀ yín mọ́ báwo ló ṣe bẹ̀rẹ̀. ti ẹ̀jọ́ rárá mo jọ́mọ tó jẹ́ pé mo ná pẹpẹ díẹ̀ mo dẹ̀ tún máa ń tijú so mi ò mọ̀ pé mo lè bára mi ní láàyè wọn ti gbà tí mo wá ríṣẹ́ sí MITV as a marketing executive náà gbà mí so from there lèèyàn kan ti wá rí pé Dùnní ẹjọ́ ẹ̀ pọ̀ jẹ́ kàn bẹ́ẹ̀ wá time lórí tẹlifíṣàn kò tiẹ̀ máa sọ̀rọ̀ bó ṣe 10 minutes bó ṣe bẹ̀rẹ̀ àti pìrìsẹ́ńtà nìyẹn tó máa ń ṣe àwa ọ̀dọ́ máa sọ̀rọ̀ máa lọ sí street máa lọ báwọn èèyàn sọ̀rọ̀ máa present lórí tẹlifíṣàn báyìí náà so from there ìgbà tí mo wá marry mo change program yẹn sí women's affair àwa obìnrin bá ṣe lè tọ́jú ilé bá ṣe lè ṣe gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ tó di pé àwa graduate sí Mr and Mrs Kogberegbe bẹ́ẹ̀ ni. ẹ̀yin ńkọ́. mass communications lèmi ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà yẹn then at the time rector ọgbà kan ní laspotec engineer Láwọ̀nmí Gaspar ó ní pé kí wọ́n ní troupe kan ó jẹ́ Lagos State Polytechnic performing troupe so èmi ni mo head wọn gbà yẹn so a máa lọ sí Unilag a máa lọ meet pẹ̀lú àwọn ọmọ creative art department so ibẹ̀ ní interest yẹn ti wá then mo bẹ̀rẹ̀ gbogbo eléyìí pẹ̀lú stand up comedy loose mouth ni wọ́n mọ̀ mí sí gbà yẹn kò tí ì sẹ́ni tó jórúkọ yẹn up till now ẹlẹ́nu jẹ́ wáyà. wọ́n lè jórúkọ yẹn wọ́n sì já náà. àwa mú acting díẹ̀díẹ̀ mo à ń ṣe àwọn series kan bọ̀ MITV yẹn náà ni mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú comedy satire comedy lèmi máa ń ṣe so ibẹ̀ ni mo ti rí pé ọmọ dúdú kan ṣáà máa ń sọ̀rọ̀ nípa àwọn family ẹnu ẹ̀dẹ̀ mú àwọn àjọ̀nú ṣe gbé Mr Mrs Kogberegbe concept wá nìyẹn so mo á wò pé okay a good concept ó need àwọn èèyàn tó good láti deliver so àwọn méjì wá foríkorí ni Mr Mrs Kogberegbe bá jáde láti bẹ̀. láti bẹ̀ ọdún wo gan ni ẹ bẹ̀rẹ̀ ètò yẹn Mr and Mrs Kogberegbe. a bẹ̀rẹ̀ Mr and Mrs Kogberegbe ní 2011 a bẹ̀rẹ̀ as a live program. a bẹ̀rẹ̀ as a live program ni a máa ń ṣe live àwọn èèyàn máa call in sórí program àjà náà ni òjà gidi so àwọn èèyàn máa call in má gbà fún rọ́ ní onígbé mi ò ní gbà so a máa ṣe bẹ́ẹ̀ níbo MITV ni lórí Wazobia Plus àti máa ń ṣe every Thursday morning la máa ń ṣe nígbà yẹn so àkànwá òpókè ó dà pé a reach out tó sáwọn èèyàn ẹ jẹ́ ká tún expand course wà láfi wá pé ká ṣe 30 minutes yẹn ká fi gbé lọ sí orí DSTV.
Mr and Mrs Kogberegbe. Yes ma'am. Ẹ̀yin kọ́ ni ẹ máa kọ́kọ́ jẹ́ tàbá wò sáà á wò pé àwọn kan náà ti wà tó jẹ́ pé wọ́n ti wà lẹ́nu iṣẹ́ yìí ó ti ṣe bí ẹni ṣe díẹ̀ tí wọ́n jẹ́ tọkọ-tìyàwó àmọ́ tí wọn ò jọ jẹ́ orúkọ kan náà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín náà wọ́n á fẹ́ mọ òótọ́. Ẹ má tì mí gbọ́ o. A ní àwọn àgbà òṣèré ní ìlú wa yìí tó jẹ́ pé ọkọ àtìyàwó ni wọ́n àmọ́ tí wọn ò jọ jẹ́ orúkọ kan náà. Ẹ jẹ́ kí mi wá bi yín níbèrè yìí Mr and Mrs Kogberegbe lórí amóhùnmáwòrán ṣé ọkọ àtìyàwó ni yín gangan lójú ayé? Téèyàn bá fẹ́ ọmọkùnrin yìí fóṣù kan mi ò lè sọ́ra bí mo ṣe sọ́ra ẹ̀rí pé mo rí rùmù báyìí ọmọkùnrin àti gbẹ èmi mi fẹ́. Kì í ṣe ọkọ àtìyàwó ọkọ àtìyàwó kọ́ ni wá a kàn bond torí pé ọ̀rẹ́ làwa méjèèjì àwọn ṣáájú mi ṣègbéyàwó gan lẹ́yìn tí wọ́n lè méjèèjì ṣègbéyàwó tèmi inú mi wá dùn pé àwọn kan ni mo fẹ́. Inú yín dùn pé àwọn kan lẹ fẹ́. bẹ́ẹ̀ ni torí pé ìdààmú tó ń fún mi ní orí amóhùnmáwòrán yìí kálóhùn ni wọ́n tún lọ ń fún mi lé èmi á ti bọ̀ àwọn màmá olúwa o. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí a bá ń wò yín ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọlé tí ẹ máa ń gbé jáde ìyẹn nínú eré yín tẹ máa ń ṣe ṣé ìrírí ayé ni ṣé àwọn nǹkan tí ẹ ti rírí ni àbí báwo ni àgbékalẹ̀ báwo ló ṣe máa ń wá. Ẹ mọ̀ pé mo sọ pé mo ti ṣe program tó jẹ́ pé mo pè ní àwa obìnrin rí tó ti jẹ́ kí n ní experience nípa àwọn tí mo máa lọ ń bá sọ̀rọ̀ ńgbà yẹn àbáwọn tí mò ń gbé wa pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìyàwó náà oríṣiríṣi nǹkan náà ló ń ṣẹlẹ̀ nílé tó yẹ pé mo máa wò pé okay mo lè fẹ́ experience tèmi náà gbé mọ́ àwọn míì náà tó bá tún bá mi sọ̀rọ̀ náà máa tún mú mọ́ pé okay ẹni yìí náà ló ń go through nǹkan báyìí okay gbogbo àwọn nǹkan tí mo máa fi ń gbé kalẹ̀ nìyẹn. Bàbá wa ẹ̀yin kọ́. Ìgbà míì bẹ́ẹ̀ yẹn tí a bá ti ń ro nǹkan kan most of the time tá a bá ti ṣàjọ tó bá ti pé 13 àwa jókòó tì àjọrò dáadáa èmi máa ń ṣẹlẹ̀ but tá a bá wọ̀ pé kò ń ṣẹlẹ̀ sí gbogbo èèyàn ẹ má jẹ́ ká lélẹ̀ èyí tá a bá ti lò tá a bá ṣe láwọn pé téèyàn méjì bẹ́ẹ̀ mẹ́ta máa fi sọ pé ọ̀rọ̀ ẹ náà ń sọ ara ilé ẹ wọ́n ń bá ẹ wí òun nìyẹn àti pé àfẹni tí ò bá gbélé face me and face you ló kù àbí face me and slap you ojú wa ti rí tó èmi ò ń sọ mi ò ń bo mi ò ń ṣàjẹ bọ́tà o oríṣiríṣi la rí tẹ bá wò kán bẹ̀ tá a ṣe kan tá a sọ pé ìyàwó máa ń ṣépè fún ọkọ ẹ̀ olúwa o inú ilé mi gangan nígbẹ̀ngbà yẹn ìpè yẹn ṣùọ̀ látọ̀dọ̀ ìyàwó sọ́kọ bí bó ṣe ń lọ yẹn ò ní mú nǹkan bọ̀ kó dẹ̀ ní àbágán tí ó máa yẹn máa tó ṣépè ń sìn òun so ìrírí ni àti nǹkan tó ń ṣẹlẹ̀ àwa náà máa ń fi tiwa náà díẹ̀ sí o tó ń ṣẹlẹ̀ nílé tiwa náà torí tá a bá ń sọ tá à ń rí níta tá a bá sọ tiwa àá jẹ́ pé à ń parọ́ fúnra wa ni bó ṣe ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ tiwa wa náà rẹ̀ bó tiẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ màtí a máa dé wá ṣeré tọ́pìkì kan rè ó ti délẹ̀ nìyẹn òun náà kàn tún pé ń gbà mí bá mi kọ́ kinní yìí sílẹ̀ má jẹ́ ká gbàgbé ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sóhun náà tán nìyẹn so nǹkan bá a ṣe ń tò tó ṣe máa ń gbé kalẹ̀ nìyẹn. ó ṣe ń jẹ́ odindi nìyẹn bẹ́ẹ̀ ni mà. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn. Happy married life. ó yẹ pé ọ̀rọ̀ obìnrin bí àdánwò ni. That's the person I'm getting married to. You are telling me pé tó fẹ́ fẹ́ lélẹ̀. So what's gonna happen to me? Ó pọ̀ jù tí Dọ̀tun fọwọ́ kàn mí nínú oṣù kan. The only thing tó ṣì wà lára mi òun lẹ́yìn tí mo fẹ́ fi gbọ́ ọmọ ṣó. Doing like 3 and you're asking for like 2 more. I'm heartbroken. How do I leave? lọ sí ìyàwó mi lè bá ọtí lọ sọ́dọ̀ dáadé ilé máa ní tèmi àti ẹnìkan just you and I. Your wife to be. o fẹ́ fẹ́ ọmọ mi. o ní ìdìmọ́. ẹ ti o. pé torí pé ìyàwó ẹ̀ ń béèrè fún ẹ̀ tó ẹ̀ ṣe bẹ́ẹ̀. Mr and Mrs Kogberegbe. Màámi. Àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àwọn olólùfẹ́ yín lóbìnrin tí wọ́n ń wò yín tí wọ́n ń gbádùn yín wọ́n ní àwọn ìbéèrè fún yín àwọn tó ní ìbéèrè wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín tí wọ́n fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀. A wá ya abala kan kalẹ̀ fún yín àti fún àwọn òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó. Sọ́nkò màámi. ẹ jẹ́ àsojú abẹ ń kó. Orúkọ mi ni Títí Láì, mo ń sọ láti ìlú Èkó, Mr Mrs Kogberegbe.
program yìí a máa ń gbádùn ẹ̀ ó máa ń kọ́ wa lọ́gbọ́n gan ó máa ń fètò sí wa létí gan dáadáa a dẹ̀ dúpẹ́ Ọlọ́run tí wọ́n máa ràn yín lọ́wọ́ dáadáa lágbára Ọlọ́run ọgbọ́n ìmọ̀ Ọlọ́run tí wọ́n máa fún yín ẹ ṣé gan o. àwọn yẹn gbóríyìn fún yín ni àwọn náà kí yẹn ṣeun o. ẹ ṣé o. orúkọ mi ni Adésanya Múrẹ́níkejì láti Lagos Island. Mo ní ìbéèrè kékeré kan fún yín ní Mr Mrs Kogberegbe. Tẹ́ ẹ máa ṣe lórí screen fún wa ẹ̀ níṣẹ́ ló máa ń dàbí gbà pé ọkọ àti ìyàwó gidi ní lójú ayé. Ẹ jọ̀ọ́ tẹ́ bá kàn lè sọ fún wa bóyá lóòótọ́ ni ọkọ àti ìyàwó gidi ní torí gbogbo wa ló máa ń yà wá lẹ́nu bẹ́ẹ̀ máa ń ṣe bí ọkọ àti ìyàwó gidi sọ́kọ àti ìyàwó gidi ní lójú ayé náà. bóyá àǹfààní àwọn tí wọn ò bá wa bẹ̀rẹ̀ ètò bóyá kẹ́ ẹ tútù sọ fún wọn. kì í ṣọkọ àti ìyàwó. ó jẹ́ àpàdà sójú abẹ́. orúkọ mi ni Olúwaṣeun mò ń sọ̀rọ̀ láti ìlú Èkó a fẹ́ gbóríyìn fún Mr Mrs Kogberegbe I like program wọn gan a dúpẹ́ lọ́wọ́ wọn àwọn like program wọn wọ́n fi ń tún lé wa ṣe wọ́n jẹ́ fi ń tún lé ayé àwọn ẹlòmíràn ṣe a gbóríyìn fún program wọn ọlé àtọ̀nà wọn kò ní dàrú. ẹ ṣe gan ilé àtọ̀nà tí inú ò ní dàrú o. àdúrà ńlá nìyẹn wọ́n ṣe o bẹ́ẹ̀ ni. iṣẹ́ tí ẹ ń ṣe pàápàá ibi tí ẹ ti mú tiyín jáde ẹ̀yin ní ọkọ tiyín àwọn níyàwó tiwọn ṣé kò kì í ṣe bí ẹni fẹ́ fa ìkùnsínú láàárín ọkọ yín àti àwọn ìyàwó tiyín àti àwọn ṣé mo ń pé gbà mí ẹ bóyá ẹ lọ́mọ́ra lórí amóhùnmáwòrán ni bóyá ṣé wọ́n wò pé ẹ jẹ́ ṣọ́ra ṣé kì í àbí òótọ́ ni àbí rọ́ ni ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti wáyé rí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín àti ìdánilẹ́. Definitely o máa wáyé just like àwọn tó ń ṣeré lórí eré orí ìtàgé náà ni pé actress o oníranù ni wọ́n o kíní kan kò síbi tí ò sí even just a presenter lásán máa sọ pé wọ́n máa pè lóníranù torí pé wọ́n rójú ẹ̀ lórí afẹ́fẹ́ so kò sí kírú ẹ̀ máa ṣẹlẹ̀ but the most important thing náà ni pé kéèyàn understand ara èèyàn nínú marriage tí o bá ti sọ understanding àti trust ń bẹ marriage yẹn ò tí ì dúró. ìyàwó tèmi ó ti rí mi kó tó fẹ́ mi ó ti mọ̀ pé nǹkan tí mo ń ṣe tí mo yàn láàyò ni àti pé òun náà production person ni ṣùgbọ́n míì tó bá wò mí ilé á ní kí ló ṣe yín tẹ̀ lọ́mọ́ra dáadáa ń bẹ̀ yẹn ṣé lóòótọ́ there is no reality kò real make it real náà ń pèsè yìí ń gbọ́ wọn ní ká àbí so tó bá mi ò rò pé yẹ kó rò àti pé àwa náà jẹ́ kí àlàfo kó wà láàrin iṣẹ́ àti ẹbí tó bá ti ń di pé nǹkan tí ó fẹ́ pè mí fún tó ṣe pàtàkì lórí iṣẹ́ yẹn tó bá ti wago ẹ má jẹ́ ìdálẹ́nilẹ́ni orú á dó dàrọ̀ ọjọ́ kejì tó bá di pé ó ṣe gbọ̀n pé kíní akúkú yá text yẹ tí n bá dẹ̀ wá jí tí n bá kà mí ìfẹ́ pè ẹ́ ní o ti gbọ́dọ̀ sùn ní mi ṣe èmi náà adẹ̀ tí ó wò bẹ́ẹ̀ náà fún wọn pé ká má jẹ́ kí iṣẹ́ kó dẹ bírú iṣẹ́ náà dẹ̀ gbọ́dọ̀ dúró torí owó tá a bá rí ń gbéṣẹ́ la máa fi tẹ́bí ṣe ẹni tó bá ń bínú ṣé ká sáré fiṣẹ́ tó dẹ̀ kébí pa wá Ọlọ́run jẹ́ kébí pa wá o. àmín ẹ mọ̀ pé a tún máa ń rí i pé ètò yẹn ó fẹ́ẹ̀ dàbí ẹni pé kì í ṣe ilẹ̀ yìí ni ẹ ti ń ṣe é mọ́ ṣé òkè òkun lẹ tún ti ń gbé jáde ni àbí báwo torí tá a bá tún wo àmọ́ pé eléyìí yóò dàbí ìlú wa Nàìjíríà ẹ̀yin ẹ̀ ò yé mi ẹ̀ láyé wa. ṣẹ́rí adùn ṣe bí nǹkan tọ́lọ́run lọ́wọ́ sí àṣòro ṣe bí tọ́lọ́run tiẹ̀ nífẹ̀ẹ́ sí ara ibi láti bẹ̀rẹ̀ sí ní ìyá ìgbà tó yá èmi àti ìyàwó mi àtọmọ àríwé ìlú Amẹ́ríkà so èmi move lọ sí Amẹ́ríkà gẹ́gẹ́ bí ọmọ onílùú ìgbà yẹn a ti rò wípé bóyá bí làwọn fi àdàgbà ètò àti ẹ̀ tó gbìyànjú a tún mú ẹnìkan pé kó tẹ̀ lọ máa ṣe Mr Kogberegbe yẹn lórí MITV bóyá ló lóṣù kan àbóṣù méjì kò jọra wọn bẹ́ẹ̀ la ti ń rò ìgbà tó ń lè máa gbéṣẹ́ ẹ̀dẹ́ àwọn náà kàn tó ta kété bọ́n ṣe wá nìyẹn láàárín bí oṣù bóyá 6 síra wọn bèrè àwọn náà dán nílùú àwa wò pé ṣé ká wá máa wá sí Nàìjíríà ká wá ya tí n tí ń ṣe pé àdẹ́fẹ́ máa tọrẹ ààyè péjọ ṣáà lè lóbí a ní ìwé tá a lè fi yá a kàn wò pé ok company ta register Nàìjíríà tá a bá ní branch l'Amẹ́ríkà a dẹ̀ lọ register ẹ̀ a ti lọ register l'Amẹ́ríkà náà. so a ti yà á máa yà wọn kan lọ́hùn tá a tún ṣe wálé yìí náà ń sìn àtúnyà ti bí náà dáadáa gbogbo continuity ẹ̀ àti èrò mọ́. nǹkan tá a dẹ̀ fi jẹ́ kó tún jẹ́ kó dà pé káwọn aráalé náà fẹ́ pé Kogberegbe is still part of Africa
iṣẹ́ tá bá ti yà lọ́hùn bẹ́ẹ̀ yẹn ilé láti máa ń ṣe gbogbo fọ̀rọ̀wánilẹ́nuwò tá máa ń ṣe yẹn so gbogbo street tán ti máa ṣe yẹn lọ́hùn ilé láti máa wá ń ṣe so. ìbéèrè mi tí n tún fẹ́ bí àjọṣepọ̀ yín ẹ ti wà papọ̀ ní ìsìn á ti máa tó bí ọdún 10 sí 11 pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ. Kí ni nǹkan tí ẹ ń ṣe yàtọ̀ tí ó jẹ́ pé àjọṣepọ̀ yẹn tó sì fi ń dán mọ́rán torí pé tí èèyàn kan bá ń dá ṣe nǹkan lásán káwa tó pé méjì kì í tún wá ṣe pé ọkùnrin àtọkùnrin ó tún wá jẹ́ ọkùnrin àti obìnrin báwo ni ẹ ṣe ti ń ṣe ní pàápàá kí náà ló máa ń ba àárín ọ̀rẹ́ jẹ́ owó báwo lẹ ṣe ń ṣe tó jẹ́ pé owó mo mọ̀ pé àpò kan náà lẹ máa fẹ́ máa pa owó sí àbí báwo lẹ ṣe ń ṣe tó yìí fi ń dán mọ́. nǹkan tí a ṣe nǹkan kan ṣó tá a mú lókùnkúndùn nínú friendship àti business wa ni pé a jẹ́ kó wó kó bá àárín wa jẹ́ kò sí owó náà tó lè wọlé owó ò ràn mọ́ wa lójú dó ìbẹ̀rẹ̀ lè rọ̀ a lè jọ máa tapata dìde atọ́rọ̀fọ̀ dìde àwa jẹ́ kó dàbí pé àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí ni wá kò sí owó tó lè wọlé kò fàjà láàrin wa rí èlò la fi yaṣẹ́ èlò la ná àti máa kọ sílẹ̀ ìwọ náà yé báyìí èmi náà yé báyìí àti máa kọ sílẹ̀ tó bá dẹ̀ ti ń dé gba tiẹ̀ kí n gba tèmi kò sí pé èmi mo ná jù ìwọ ló ná jù kò sí owó fàjà láàrin wa rí nǹkan kan ṣo tó lè fàjà ni ẹ̀ tá bá dẹ̀ ti wá ń gbọ́ pé kò wá sí pé bóyá èèyàn kan sọ̀rọ̀ ẹ pé èèyàn kan ní èèyàn kan sọ̀rọ̀ ẹ níbì kan àbí mo gbọ́ pé o gbọ́ o lọ sọ báyìí because tíyàn bá ń bára èèyàn rìn tíyàn bá mọ̀ wá ara èèyàn èèyàn tí ì bára èèyàn rìn. bálàǹgbá ò bá tiẹ̀ bógiri ò bá tiẹ̀ lanu. aláǹgbá ò dẹ̀ lè ráyè wọbẹ̀ so o gbọ́dọ̀ mọ ẹni tó ń bá rìn tó má tiẹ̀ lè wá sọ pé ẹnìyẹn sọ nǹkan fẹ́ wá lè sọ pé ṣó lè ṣe ṣá ò ní bínú wàá lọ bá ni mo gbọ́ nǹkan báyìí tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ ó máa dùn mí o irú nǹkan tó gbọ́ ẹ̀ kò rí bẹ́ẹ̀ so wọ́n ní wọ́n pé kò àjẹ́ kó ṣẹlẹ̀. ètò tẹ́ ẹ gbé kalẹ̀ yìí ìyẹn ti Mr Mrs Kogberegbe ní ọdún 5 sí 10 sísìn níbo ni èròǹgbà yín wípé kó dé. kò tiẹ̀ gbọ́dọ̀ tó gbà yẹn kí ìyanu yẹn tó máa ṣẹlẹ̀ jù báyìí lọ. a ní kọjá àyè wa ìyẹn àkọ́kọ́ tẹ́ ẹ mọ̀ wá fún náà lè máa mọ̀ wá fún torí tán máa wọ̀ pé àkùtì ẹ̀ wá dá mọ́ àtẹ̀tí gbogbo ẹ̀ tán irọ́ ṣe rí iṣẹ́ yìí téèyàn bá ti máa kí ló ń Yorùbá èèyàn máa gbá research ojú kan ṣèwádìí mọ̀kún ìmọ̀ ojú kan lèèyàn máa wà ṣùgbọ́n tá a bá ti dúró tá a dẹ̀ dúró pé kí ni ká tún fi kún kí ni ká tún ṣe in the next 10 years yẹn a máa ní show tó máa jẹ́ bí live show ṣe bí àwọn couple ni wọ́n mọ̀ wá fún kò tẹ́ ń ṣe the next 10 years láàrin ọ̀sẹ̀ mélòó kan sìn ẹ máa tún rí another show mi from Mr Mrs Kogberegbe concept mi náà tún nìyẹn so á jẹ́ nǹkan táwọn èèyàn nífẹ̀ẹ́ sí dáadáa lẹ́yìn yẹn àwa gan fẹ́ ní company tiwa kí á invite àwọn màmí báyìí pé a máa ń ṣe show kan ní Amẹ́ríkà ṣe máa wá tó jẹ́ pé kò sí Wendy tí gbogbo èèyàn mọ̀ kò lórí méjì kí ló lókun àti tọ́sí ìtayà sí yẹn náà Oprah wọn lórí méjì àti pé lẹ́yìn ní ọdún 10 sígbà tá a wà yẹn kò tí ì sí station tó jẹ́ African station l'Amẹ́ríkà wọ́n ti fún Hispanic torí wọ́n pọ̀ ńbẹ̀ ta ló sọ fún wọn pé Nàìjíríà ò pọ̀ ta ló sọ fún wọn pé Africa ò pọ̀ ńbẹ̀ Ọlọ́run á fún wa lórí ọ̀fẹ́ station tó máa sọ pé Nigerian station lélẹ̀ yẹ Nigerian station wọ́n dẹ̀ máa show video wọ́n máa show gbogbo nǹkan ìbílẹ̀ wa náà máa show kò ń ṣe pé ta fẹ́ lọ wò online o mo fẹ́ change the channel kan sọ pé I'm changing from Fox News to Nigerian station èròǹgbà wa nìyẹn Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín. ní pàápàá eré tí ẹ máa ń gbé jáde ó máa ń ní í ṣe pẹ̀lú ilé bá ṣe ń tolé bá ṣe ń túnlé ṣe bá ṣe ń sọ̀rọ̀ bá ṣe ń hùwà ọmọlúàbí ṣé ìkọ̀kan nínú àwọn olólùfẹ́ yín kọ̀ọ̀kan wọ́n tiẹ̀ ti wá bá yín rí ṣé wọ́n ti kọ̀wé sí yín pé ẹ máa ṣe àdúpẹ́ báyìí báyìí ni ló fẹ́ gbà àmọ́ báyìí ni ó di ṣé rẹ̀ ti ṣẹlẹ̀ jàbẹ̀ látọ̀dọ̀ yẹn. àìmọye gbà tí mo wà ní Nàìjíríà ní December Shoprite ti dùn ní o ilé yín ò ní dàrú kí ni kan mo ṣàwọn pé kí ni mo ṣe ètò lé mi kí ni kan tó ń ṣẹlẹ̀ láàrin mi àtọkọ mi lọ́wọ́lọ́wọ́ lẹ́wà ọ̀yà lòkúnlẹ̀ múná lọ́wọ́n ọba ni o
inú mi dùn pé léyìn tó ilé inú òtún ní dàrú náà ni o ó máa ń ṣẹlẹ̀ dáadáa lórí Facebook lórí Instagram tá máa rí messages oríṣiríṣi tá máa dúpẹ́ lọ́wọ́ wa pé nǹkan báyìí ṣẹlẹ̀ ọkọ àwọn ń ṣe nǹkan báyìí gbogbo tó wètò ó change ẹlẹ́mìí àníyàwó nǹkan báyìí ló ń ṣe gbà tó wètò ó change and ó jẹ́ nǹkan tó ń dùn àwa náà nínú pé à ń touch homes so ó jẹ́ nǹkan tó sì máa ń dùn mí nínú jù. ẹ̀yin ńkọ́. àpẹẹrẹ méjì ni màá fi dáhùn àkọ́kọ́ níjẹta àyàwó àmì kan bọ̀dá yẹn ní wo mo bájà fódìdí ọ̀sẹ̀ kan mi bá sọ̀rọ̀ ó ń gba ọtí bèmí náà ń gba bí ni bọ̀tọ̀bọ̀tọ̀ náà máa yọ bẹ́ẹ̀ ṣe lọ́ ń ṣe program yìí nìyẹn inú program yẹn wà pé ètò ọjọ́ yẹn àbára wa sọ̀rọ̀ àwa ń kọ̀wé síra wa pé mo ti jáde o owó ọbẹ̀ wà lórí kinní o ìyàwó ẹ̀ wá ń sọ fún pé ṣé orí ìwọ nọ́mbà ó kàn já kọ́ ni àwọn náà ní gbà yẹn wá ń kọ́ ṣùgbọ́n lálẹ́ ọjọ́ yẹn àwọlé ajáde mo ní Ọlọ́run ló yọ pé òwe ètò yẹn jọ yẹn. èkejì ń bẹ ni pé ẹlòmíì á kàn lọ sí inbox kan báyìí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ bàbá ilé mi ẹ là mí lóye báwo ni kí n ṣe ṣe ó túmọ̀ sí pé wọn ò rí wá bí pé àkàn ń ṣe orí ìtàgé nìkan wọ́n kọ́gbọ́n nídìí ẹ̀ kò ń ṣe pé àwọn olólùfẹ́ wa nìkan ló ń gbádùn ẹ̀wọ̀n àwa fúnra wa ṣe mọ̀ pé nǹkan míì tí ò tí ì ṣẹlẹ̀ nílé wa táwa ti ṣe síta tó bá ti ń bọ̀ máa wò pókè àwa la advice àwọn èèyàn kan ṣe báyìí ìyàwó mi gan máa sọ tó bá dé ìyàwó wà ní pé kọ́bìnrin má máa gbọ́kùnrin lẹ́nu program mi máa yá ní kí wàá ló fẹ́ kí n ṣe ń sìn torí wọ́n pé so nǹkan tó ń kọ́ wọn ò ń ṣe ń lé so báwọn olólùfẹ́ wa ṣe ń gbádùn ẹ̀ làwa gan mú lò. bẹ́ẹ̀ ni. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ tọkọtaya Kogberegbe ṣé ẹ wáyé ní ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa ìlànà tí wọ́n ń tọ̀ yìí àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí fún yín ẹ wo nọ́mbà àti àdírẹ́sì yẹn tó hàn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí níbikíbi tán bá wà bóyá ẹ ti padà sílùú Amẹ́ríkà tẹ́ ti wá ní o bóyá tẹ́ wà ní Nàìjíríà ní o ẹ ṣáà máa mọ̀ ẹ́ pé njọ́ tí àwọn olólùfẹ́ yín bá ti ní ká gbé yín wá kí á báyìí la máa gbá yín láàgbo ẹ máa wà bẹ́ẹ̀ ni wọ́n máa wà àtó bẹ́ẹ̀ o ẹ ṣe Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Bukola Adéẹyọ ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ lètò ẹ máa wò ẹ má change it don't touch it. Àǹtí Dùnní bọ̀dá Lánre màámi abala tèmi àti yín fẹ́ wọ̀ ǹsìn bóyá kẹ́yìn méjèèjì tẹ̀ jọ gbàdúrà náà ó yẹ tiẹ̀ kọ́kọ́ ẹ dira yín. jáde kò Jésù. lórí abala yìí náà ni lórí question tá a fẹ́ mú yìí ẹ̀rù ń bà mí. lóde òfin lọ́la wàlá kúwàtà ìlà abilà ìlà nínú ní ẹ̀sìn. ó tó bẹ́ẹ̀. àmín. ẹ̀yin tó láyé tẹ́ ẹ ṣàpẹrẹ ẹ jẹ́ ó bọ́ sí o ó ti pé mẹ́ta nìyẹn. abala ṣó láyà òun ló kàn báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àtọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ baálé ilé bọ̀dá Lánre ṣé ẹ láyà. ó yẹ kí n ní. ó yẹ kẹ́ ẹ ní ní abẹ́ ẹ ní. mo ní tí wọ́n bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi. tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ yín ní nísìnyí. èmi ni mo di remote control. èyí kọ́ ṣáyà yẹn wà ń bẹ̀. àyà tèmi wà ń bẹ̀. Olúwa ṣeun. táwọn náà bá ti wà ń bíbá. ìbéèrè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ṣùkú yìí. mẹ́ta lẹ láǹfààní àti jọ mú. ẹjọ́ mú ni o. mẹ́ta tẹ bá mú yìí èmi á bí ẹjọ́ sọ ẹjọ́ dáhùn olólùfẹ́ yín lóhùn lé ṣé ó ti yá. ó ti yá obìnrin náà ló ọkùnrin ọkọ lórí aya. ó débi tó le ọkọ lórí aya. táwọn ní mowó ní ìsìn òní ní kí n mú wa sáré bẹ́ẹ̀ mu ní. ọkọ lórí aya. owó lobìnrin mọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bí ẹ bá mi lọ́wọ́ sí o. àmì ẹ mú wa ẹni. kó má bàa di àríyànjiyàn bóyá káwọn mú kẹta. lọ mu. oṣù ọ̀wọ̀. ètò rọ̀jù ń bẹ̀ ló mú yẹn. ó ti dá. ìbéèrè kẹjọ tó jẹ́ àkọ́kọ́ tí màá kà fún yín orúmú láyé orúmú lọ́run àmọ́ alágídí ọmọ ní dandan igba aṣọ lòun á fi bora kí ni. ẹ̀kọ́ gbígbóná ẹ̀kọ́ tó pọ́n sínú ewé. ẹ̀kọ́ eléwé. ẹ̀kọ́ eléwé. ṣé ìkankan náà lẹ́yìn méjèèjì jọ. àmọ́ mi lẹ́yìn yẹn náà látún mọ̀. ẹ̀kọ́ ni òótọ́ ni ẹ̀kọ́ eléwé òun ni.
ẹ kú gbìyànjú. àwa nù ẹ ṣeun. ẹrù wá bà mí mọ́. kí lẹ ẹrù bá yín mọ́ báyìí. bẹ́ẹ̀ni. àyà ti yín yìí já. àyà ká di ọwọ́ mú báyìí. hosit la wà yìí. ìbéèrè karùn-ún tó jẹ́ ìkejì òrùkù tìǹdì. àjọyọ̀ akọ yọwọ́ náà ibi tó bá wà yẹn lágbára. òrùkù tìǹdì òrùkù bí igba ọmọ gbogbo wọn ya àjẹ́ kí ni. atarodo. kí lẹ pé. atarodo. àtàrẹ ńkọ́. ata ni ọmọ Yorùbá ni mí mo pẹ́ lé gan. nígbà tí mi ṣe gbọ́ igba ọmọ mo rò pé a tún kọ́ ọmọ tó pọ̀ nù àtàrẹ mọ́ ata gangan. ata ìyẹn yàtọ̀ sí atari ataṣọ̀nbọ̀ rodo ata. àti gba 2/3 kí ló tún kù. ẹ má ti kó gift yẹn wọlé. kọ́ má ka yẹn gan mọ́. a ti win already. tó ti kó ẹ̀bùn wá. lòdì náà bá ti gba 2/3 ó ti pass. kí ló tún kù ó ti ní bí. ó dà bọ̀ a ni mo fẹ́ ní. ó yá ẹ jẹ́ ká wo ìtí kẹta ìmàjẹ́. ó yá. ìbéèrè ìkejì tó jẹ́ ìkẹta ọmọ ìyá márùn-ún ọ̀dẹ̀dẹ̀ kan ṣoṣo ni wọ́n jọ ní kíni. ọmọ ìyá márùn-ún ọ̀dẹ̀dẹ̀ kan ṣo òun ni wọ́n jọ ní. àtẹ́lẹwọ́. thank you. thank you. àwa yàtọ̀ ẹ ṣe gan ẹ ṣe gan. àwọn màná gbà. bẹ́ẹ̀ni àjọgbá ni o. ẹjọ gbà ni. bẹ́ẹ̀ni àjọgbá ni. inú mi dùn. àjọgbá ni. inú mi dùn. ẹ wò ẹ jẹ́ tún fún yín ní àtẹ́wọ́lẹ̀. ẹ ṣe jàre màmí. ẹ ṣe bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bébí ṣe máa ń sọ ní gbogbo ìgbà bá a ṣe jọ sọ yìí tá a jọ rẹ́rìn-ín ṣé mo rí pé à ń dá àwọn èèyàn kan nílé lẹ́kọ̀ọ́ ni. bẹ́ẹ̀ni. ṣé mo pé àwọn kan wà tó jẹ́ pé gègé wọn àti ìwé báyìí ni wọ́n á mú rábẹ̀ sí ń kọ́. àti pàápàá ìlú tẹ̀yìn méjèèjì wà a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. ẹ̀yin la ṣojú wa ń bẹ̀ o Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ lórí tèmi àti lórí tìyín náà. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. ọlọ́pàá ta ló kọ́kọ́ dé nínú wọn. ìyá tẹ́lẹ̀ ló kọ́kọ́ dé. aṣọ kí ni. bàbá Emeka ló kọ́kọ́ dé. ọlọ́pàá. ayé ọlọ́pàá mi ti bàjẹ́. bàbá àwọn méjèèjì náà dé papọ̀. èkó ọlọ́jà. dákun kí ló ń wá nu ọjà ń dà yìí ná. sí wà nu ọjà. káńtà ní bẹ́ẹ̀dì mi ẹ̀fọn ní fẹ́ǹsì mi àjọ máa ń sùn àjọ ń jí ni. ó lè ní ọ. àní mo fẹ́ ro oúnjẹ. mo ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ yìí mo ti gba tíkẹ́ẹ̀tì tí wàá ń béèrè lọ́sùn mo ti gba tíkẹ́ẹ̀tì. tó bá di sí ọwọ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wá rí mi. ọba ń gbẹ́rù gan ni. àwọn Ọlọ́run fi yín ràn. mọ́mọ́. kí lẹ fẹ́ gbé àti pé bo lẹ ń gbé lọ. ẹ bọ́ ni ọba ń gbé lọ sórí ìta mẹ́ta ní dààmú àlejò. ilẹ̀ ṣé wọ́n sọ fún ẹ ni. wọn ò sọ nǹkan kan fún mi fúnra ara mi ni mo mọ̀ tí mo wá. gbogbo etí ẹran àti kò sí fún rẹ́tọ̀ ojú ẹran rẹ́tíwọ̀kì ẹ̀ ó ti sáré òní. kò ní dáa fún ẹ bó ṣe ní kò ní dáa fún ẹ. wọ́n ní pé rẹ́tíwọ̀kì ojú ẹ̀ ó ti sáré ọ. ojú adùn wọ̀ náà. báyìí nǹkan ṣe máa ṣe nǹkan jàre. ọ̀dà iṣẹ́ wa wà tó ṣe mi ti bọ̀ oríṣẹ́ báyìí. ń fún ọ lẹ́tà ọlọ́ọ̀rọ̀ agbèjì tó bá dé àgbèjì báyìí odò olówó láyé rẹ nù. iṣẹ́ òní màmá lọ ṣe bẹ́ẹ̀. ìwọ sáà ti dé àgbèjì tó bá lórí àpáta bá fún ọ lẹ́tà lọ́bẹ̀ ojú rẹ méjèèjì ó kò lẹ̀ wọ́n sì fún ọ lówó tọ́mọ náà dọjọ́ kú ẹ̀. nínú ọlá pẹ̀lú bẹ̀rẹ̀ abẹ́ lálàbíyà ṣùgbọ́n nígbà ìyá túbẹ̀ ò ṣe mọ́ bàrẹ̀ o. ó dùn fún irun mi gidi gan-an àdúrà mi fún ẹ̀rẹ́ ni pé o ò ní ṣe ọ̀pọ̀ ọdún láyé. ọjà ojú ọlọ́mọ òtó ẹni káláyà kó wá wọ̀. ẹ̀yin méjèèjì a mọ̀ pé ẹ kì í jọ kó là ṣé ìgbà kankan tí ẹ wà nínú ètò yín tẹ́ tí ẹ jọ rẹ́ láti ìbẹ̀rẹ̀ títí dópin báyìí ṣé ìgbà kankan wà. apart from gbogbo ya ètò ìgbéyàwó wọn máa sọ pé òun àtọkọ òun ò kì í jà àbó òun àtìyàwó òun kì í jà òun parọ́ ni kò sí moment àwọn àyè kan máa wà tó yẹ kó máa jọ jókòó máa jọ rẹ́rìn bóyá tó bá jọ ń wo Gbajúmọ̀ tó ń wò báyìí tó ń wò pé obìnrin ẹ ló máa ṣí ọkùnrin ẹ ló máa ṣí kí nìkan wọn á jọ rẹ́rìn kò sí kíjà má máa wáyé láàrin lọ́kọláya lórí ètò wa abáyébí ta ti ń jẹ tá bá ń jẹun gan lọ́wọ́lọ́wọ́ báyìí a máa jà ní pé ó ní mẹ́ràn tó bí. a lè tẹ́ wọn lọ́rùn
ìjọ kan mo tún rò pé kí n ṣáà máa rẹ̀ bùn fún kò sí mi ò jẹ́wọ́ mi ò ta tẹ́tẹ́ o inú mi kàn ń yọ sí pé tá a bá ń tọ́jú ìyàwó yẹn ká máa rẹ̀ bùn ó tún fura sí mi. o ti fún yàn lóyún ta ni ọkùnrin máa ra gift fún ìyàwó ẹ̀ ní gbogbo fura. tá a bá tún rà wọn á láhùn àtàdì tọwọ́. ó ra ẹ̀gbà ọrùn ó ra tọwọ́ ọjọ́ kan ló dédé ó ra bàtà dé. mo ra mọ́tò tuntun. ó wá ra mọ́tò tuntun ṣé kò ní kó ti fún yàn lóyún ta. ṣe rí wọn. nítorí ẹ̀ náà ṣe rẹ̀ bùn fún ló ṣe rà. kò dé ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tó bá wá dé ọjọ́ kẹta tó ra mọ́tò yẹn bàbá ọkọ àtijọ́ ká wá dé òní bínú ni o. kò dẹ̀ tí ì ṣẹlẹ̀. wọ́n wá gbé yẹn náà wálé ọmọ ń kele wọ́n á gbé lẹ́yìn wá ní kó máa bọ̀. múlẹ̀ fún ìyáálé ẹ mo ti wo fíìmù àfíìsì ẹni ọlá kò dẹ̀ tí ì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ mi mọ́. màá jẹ́ kéèyàn kan gbóbìnrin kan wá ká mi mọ́lé. á tiẹ̀ ní sùúrù kó ṣẹlẹ̀ náà mo kàn ń rẹ̀bù fún ni. nítorí inú rẹ tẹ ní inú ẹ ṣèjàre máa mi ọlànú kan yìí. ọkùnrin bá ti ṣe ń ta tó wò pé àmọ́ ti ra pátá fún girlfriend ń ta ló máa ra aṣọ ọ̀pá 6 lọ fún ìyàwó ẹ̀ ilé. Ọlọ́run ṣàánú àti Dùnní tẹ́ ẹ̀ bá sí níbi tẹ́ ẹ ti jọ ń bára yín jà tí ẹ̀ dẹ̀ sí níbi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ kí lẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe. nífẹ̀ẹ́ sí láti ṣe pọ̀ but máa ń like máa wo movies máa ń wo film. wọ́n máa ń wo movies. ẹ̀yin kọ̀ bọ̀dá láre. a bá máa kọ nǹkan ní o a máa ń kọ nǹkan ní o táwọn àjọ̀nù bá ti gbé wà níjẹ́ ó lọ. ẹ níjẹ́ ó lọ kí á báyìí ti mú gègé àti ìwé. kí á sáré kọ́lẹ̀ bẹ́ẹ̀ nítorí tó bá tẹ́kùn yẹn bá ti wá tẹ́yẹ̀ ti hàn ó lọ ní. so tí n bá wà bí tí mo rò pé mo kàn ń sinmi irọ́ mi ò sinmi ṣùgbọ́n tí ó bá sípà àṣìṣe a lè ṣe fàájì ká kàn ṣe bí fàájì. fàájì abala fàájì yẹn òun ló kàn ní ìsìn ẹ̀yin méjèèjì èmi tiẹ̀ wá fẹ́ kí ìyàtọ̀ wà mo fẹ́ káwọn olólùfẹ́ yín mọ̀ pé tọkọtaya Kogberegbe wọ́n lè jọ ọjọ́ papọ̀ wọ́n lè jọ ṣe fàájì ọ̀tẹ̀ bá dá sílẹ̀ lè ẹ tiẹ̀ kan wọ́lá tèmi kẹ wọlá ètò yìí kẹtì ètè ẹjọ́ jó ẹ jẹ́ kí mi náà darapọ̀ mọ́ yín abala gbajúmọ̀ ń jó òun ló kàn sí ṣé kọ́ gbóhùn sókè lọ ẹ jẹ́ gbóhùn sókè àfẹ́jó. àmọ́ dàbí ẹni pé bọ̀dá láre fẹ́ mọ̀ ojú ojú. ló bá tán ẹ̀kọ́ lẹ̀ o kò ní gbà o. ẹ wo irọ́ ni kò ní gbà o dáadáa ni mi ìlú wọn dáadáa ni. ó kàn fagídí. style 5 ni mo kó papọ̀ nísìnyí èmi nìkan mi ò ń gbéraga ni. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ti rí ní ọkàn tèmi kò wù mí pé kí n fi yín lẹ̀ gan mo dẹ̀ mọ̀ pé kò wọ́n yín gan láti fèmí náà lẹ̀. bẹ́ẹ̀ ni o. láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ Mikoa Enterprises ìyẹn fún àǹtí Dùnní ẹ̀bùn yìí wà nínú ẹ̀yin lẹ ní. òun gangan. àwọn gangan àwọn ni wọ́n ní. ẹ ṣọ́ pé mo kàn fẹ́ wò ni. ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Alájà Shine wọ́n ní ká fún yín. ṣé fáǹtì Dùnní náà ẹ̀yin méjèèjì. tó bá tán 50-50 fẹ́ gbé sọ́ra ara wọn ní. 50-50 ló ṣe láti iléeṣẹ́ MTN ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ ní mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. jẹ́ ká pàgbọ́ ẹ̀ papọ̀ àbí kí n máa sọ nǹkankan ni. ẹ papọ̀ ni. ẹ̀yin tẹ́ ẹ wò wá tẹ́ ẹ ṣe wá lẹ́bùn yìí Ọlọ́run ò ní jẹ́ kí iléeṣẹ́ wa kó jóná o gbogbo nǹkan èròǹgbà ọkọ yín Ọlọ́run á múṣẹ o ẹ̀yin tẹ́ ẹ ṣe léyìí fún wa ẹ tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ o gbogbo òwò tẹ́ ẹ bá ṣe èrè ló máa bá dé o. àǹtí Dùnní mo wá fẹ́ kẹ́ ẹ
gba àwọn olólùfẹ́ yín ní pàápàá àwọn obìnrin ẹgbẹ́ yín ní ọ̀rọ̀ ìyànjú kẹ́ tó máa lọ. Àwa obìnrin a mọ̀ pé kò sí bá ṣe lè tẹ́ wọn lọ́rùn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi kò sí bá ṣe lè tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n ipa wa ni tá bá fẹ́ bí ilé ṣe fẹ́ rí ọwọ́ wa ló wà bó ṣe fẹ́ tó ọwọ́ àwa obìnrin ló wà pàápàá jùlọ nítorí àwọn ọmọ wa ẹ jẹ́ ká dilé wa mú ṣinṣinṣin táwọn kò wá bá ṣẹ̀ wá ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ má pe ará àta ẹ má pe tíkẹta sínú ìgbéyàwó yín ó máa ń da lérò ní àìmọye ìgbéyàwó ló ti túká torí pé tíkẹta dá sí tíkẹrin dá sí ẹ má gba èṣù láyè lọ́dẹ̀dẹ̀ yín rárá ẹ pè ẹ̀yin gangan lẹ́nilé àtàdúrà àtàwẹ̀ gbogbo ènìyàn fi ń dì í mú gbogbo ènìyàn ọlọ́run ò ní jẹ́ kí àtọ̀nà gbogbo akódàrú agbára ọlọ́run. ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ àrí ọjọ́ mùsùlùkùn ilé ti tó lọ báyìí Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé láyọ̀.